Mo mú kíkí mi wá fún yín lówùúrọ̀ yìí nínú ilé tẹ́ tó ti ń gbọ́ mi láàárọ̀ yìí pé a kú ojúmọ́. Báwo ni night yín ṣe enjoy ẹ̀? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì pé ìrìn àjò òpin ọ̀sẹ̀ yìí kò ní mú ẹkún àti òṣè wọnú ilé yín wá ní Olúwa wí. Olùfẹ́, mo ní ọ̀rọ̀ Olúwa fún wa láàárọ̀ yìí láti pín pẹ̀lú wa nínú orin Dáfídì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ. Orin Dáfídì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹjọ, kí ló ti wí? Psalm 16 verse 8. Ó ní, èmi ti gbé Olúwa ka iwájú mi nígbà gbogbo, nítorí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣì mí nípò. Èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo, nítorí ó wà ní ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣì mí nípò. Olùfẹ́, bí a bá wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí, a ó rí wípé ìgbà ìkẹyìn la wà. Lọ́wọ́lọ́wọ́ Russia ń gbóná, Afghanistan ò sinmi, Carolina wọ́n wà nínú ìbẹ̀rù, Áfíríkà wọ́n wà nínú ìpayà, terrorist ń gbàjọba, ogun láàárọ̀, ogun lọ́sàn-án, ogun lálẹ́, ìjì gbóná girigiri. Ẹ wo ìdílé, ọ̀pọ̀lọpọ̀ ìdílé aláyọ̀ ló ti dàrú. Kò sí ayọ̀ ní ọ̀pọ̀ àwọn ìdílé mọ́, ilé ń fàya. Lójoojúmọ́ ni ìwé ìkọ̀sílẹ̀ ń gbàgbòrò kan, divorce letter ó kún ìgboro. Ẹ wo ọ̀pọ̀ àwọn òbí lónìí ni wọ́n jẹ́ single parent. Nítorí kíni? Ìgbà ewu, ìgbà ìkẹyìn la wà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ilé ọlá tí a ti sọ di ahoro. Sátánì rìn lọ́tún, ó ń rìn lósì, ó ń pa àwọn ènìyàn lẹ́kún. Ayọ̀ láàárọ̀, ẹkún lọ́sàn-án, ìbànújẹ́ lálẹ́. Ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n bẹ̀rẹ̀ dáradára, ṣùgbọ́n tí Sátánì ta wọ́n lọ́fà ẹkún alẹ́. Ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì fún etí tó ń gbọ́ mi nínú ilé tá a ti ń gbọ́ mi. Ọlọ́run Góṣẹ́nì yóò jẹ́ ààbò fún yín. Bó ti wù kí òpin ayé yìí ó le tó, bó ti wù kí ogun ìgbà ìkẹyìn yìí ó le tó, oore ọ̀fẹ́ Jésù yóò dájú lórí wa. Òjò kan náà tó rọ̀ lọ́jọ́ kan náà, lákòókò kan náà sí ewúro náà ló ṣàrọ̀ sí ìrèké, tí àwọn ènìyàn jẹ ewúro tí wọ́n ṣẹnu tẹnu wọn korò, ṣùgbọ́n tí wọ́n jẹ ìrèké tí wọ́n rẹ́rìn. Ẹ gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Bí ó tilẹ̀ jẹ́ pé ìgbà ìkẹyìn ni a wà, Ọlọ́run ààbò yóò jẹ́ kí ààbò rẹ̀ kó dájú. Àṣírí kan wà tí a ṣí mi lójú sí níbí tí mo fẹ́ sọ fún wa ká tó gbàdúrà. Àwọn tí a kì yóò ṣí nípò ni àwọn wo? Ni àwọn tí ó gbé Olúwa ka iwájú wọn nígbà gbogbo. Kì í ṣe nígbà tí ọ̀pọ̀lọpọ̀ lónìí rẹ pé ìgbà tó bá ní ìṣòro ló máa ń wá Olúwa. Kì í ṣègbà yẹn. Àwọn tó gbé Olúwa káwájú wọn ní ìgbà gbogbo, tí Ọlọ́run sì ń bẹ ní apá ọ̀tún wọn, irú àwọn bẹ́ẹ̀ ni a kì yóò ṣí nípò. Níbi iṣẹ́ yín, nínú ilé yín, nínú ìdílé yín, nínú ìgbéyàwó yín, kí a má tó ṣí wa nípò. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ lára nǹkan tó lè ṣí wa nípò. A lè fi ikú ṣí ẹlòmíì nípò. A lè fi ìsọdahoro ṣí ẹlòmíì nípò. A lè fi ikú ọmọ ṣí ẹlòmíì nípò. A lè fi ikú olóore ṣí ẹlòmíì nípò. Àlàáfíà ẹlòmíì lè di fíafíà. Àìrí ìrànlọ́wọ́ gbà ó lè jẹ́ tẹlòmíì. Ẹlòmíì lè máa sá kiri bíi sáǹsá àti alárìn kiri. Olùfẹ́, kí a tó máa ṣí èmi àti ẹ̀yin nípò nírú àkókò bíi eléyìí, ìka àkọ́kọ́ tí a gbọ́dọ̀ ṣe ni pé a gbọ́dọ̀ gbé Olúwa ka iwájú wa nígbà gbogbo. Ta ni Olúwa tí a ń sọ níbí? Mi ò sọ nípa ọkọ wa tàbí aya wa. Mi ò sọ nípa iléeṣẹ́ wa. Mi ò sọ nípa influence wa. Ṣùgbọ́n mo ń sọ nípa Jésù Kristi, ọmọ Ọlọ́run. Bíbélì jẹ́ kó yọ pé Dáfídì fi ẹnu ara rẹ̀ sọ pé èmi yóò gbé ojú mi sókè sí ọ̀dọ̀ Ọlọ́run, pé nítorí pé níbẹ̀ ni ìrànlọ́wọ́ mi yóò gbé wá. Olùfẹ́, nínú àkókò bí eléyìí tí terrorist gba ìjọba, tí kò sí àlàáfíà nílé, tí kò sí àlàáfíà ní oko, kí a tó máa ṣí èmi àti ẹ̀yin ní ipò, kí ìran àti ìlérí Ọlọ́run má jẹ̀mú ẹ̀ kó tó lè ṣẹ mọ́ wa lára. Ohun àkọ́kọ́ tí a ó ṣe ni pé a ó gbé Olúwa ka iwájú wa. Nígbà mélòó?